parí òwe yìí ẹni tó sùn là ń jí. ẹni tó sùn là ń jí. ẹ ṣé kò lè jí fún ara rẹ̀ lẹ ṣe ń jí. ṣé kò lè jí fún rẹ̀. ṣé kò lè fún ara rẹ̀ lẹ ṣe ń jí. ṣé olùsùn àfẹ́tì ni ìyàwó tó jí ẹ náà ṣe wọ́n jẹ. tó bá yẹ kó bá níṣẹ́ ni wọ́n á yẹ tó sùn mọ̀ kó máa jí fún ara rẹ̀ tẹ́tí wọn lọ ń jí. ẹni tí stop life ẹ nìyẹn. ẹni tó sùn là ń jí. ẹni tó kú ti gbàbẹ lọ. ibo ló gbà lọ. ọ̀run. ẹ jẹ́ bá a parí òwe yìí ẹni tó sùn là ń jí. ẹni tó sùn là ń jí a lè jókòó a máa ṣe dàrú òkú ni ṣùgbọ́n ẹni tó bá ti sùn a máa jí. ẹni tó sùn là ń jí. ẹni tó kú ti kú. God, why now? ẹni tó sùn là ń jí. God have mercy upon us. ẹni tó kú ò ṣe jí torí tó bá yẹ kó ṣe jí ni a máa ti jí gbogbo òkú jíjì láì ṣe Jésù. ẹni tó sùn là ń jí. máa ń jẹ́ ẹni tó bá pè rọrọ̀ wọ́n máa dàgbà tí ború ẹni bẹ́ẹ̀ ni jẹ́ ẹni tó bá pè rọrọ̀ wọ́n bá fún ìfọ̀tí kan tàbí kú mọ̀. ó máa jí ni. iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. ẹ wo gbogbo alámọ̀ yẹn wípé iṣẹ́ àgbẹ̀ ṣe pàtàkì. ohun tèmi mú wá fún yín lónìí kì í ṣe bí ọ̀rọ̀ Ponzi scheme. ọ̀rọ̀ eléyìí tí ó ṣàǹfààní fún ní kálukú wa ni. ṣẹ̀fẹ̀ gbọ́ ilẹ̀ tẹ́ ń wò yín tó lọ rẹpẹtẹ ilẹ̀ Eastern Estate tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀. ẹ wo iṣẹ́ àgbẹ̀ yìí ó wà fún àwọn ènìyàn. ilẹ̀ yìí ti wà fún àwọn tí ẹ pé wọ́n ti sanwó. ọ̀pọ̀ ń ralẹ̀ ọ̀pọ̀ ń rẹ̀ǹtì ẹ̀ láti fi ṣiṣẹ́ àgbẹ̀ lásìkò táwa yìí kò sì burú nítorí pé bí wọn ò tiẹ̀ sí nítòsí owó ń wọlé fún wọn láṣẹ ní ká má jẹ́ kí tí yóò di sí i kẹ́yìn náà lè jàǹfààní púpọ̀ nínú eléyìí. Eastern Estate àwọn ilẹ̀ oko oríṣiríṣi tí wọ́n ní àwọn ilẹ̀ oko wọn gbogbo ń ṣàǹfààní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń bá wa dòwò pọ̀. ẹ̀yin náà láǹfààní láti dòwò pọ̀ lásìkò yìí láti ralẹ̀ ní tàbí láti rẹ́ǹtì ẹ̀ lórí Eastern Estate. ilẹ̀ oko wà ní Crestwood Estate tó wà ní orílẹ̀ èkó 2.5 million naira. oní éka kan Oakwood Estate alápákó ẹ wò ìyẹn ní tiẹ̀ 3 million naira péré ni ó sì rọrùn. Flourish Estate ìkànnà balógun 2.5 million naira ní éka kan níbẹ̀. ṣẹ̀wárí ti Greenfield yẹn gangan Greenfield Estate tó wà ní Ọbádá 1.5 million naira òní éka kan bẹ̀. ẹ rí i pé snad ṣe lọ́nà tó fi rọrùn fún wa tó jẹ́ pé a lè láǹfààní láti ṣiṣẹ́ àgbẹ̀ owó gidi á wọlé sí wa lọ́wọ́ kódà bá àbá sí nítòsí a lè ṣe é pé kí wọ́n máa bá wa bójútó bẹ́ẹ̀ bá sì láǹfààní àti bójútó fúnra yín déédéé tó sì jẹ́ pé owó tí ò ga ní lára ò ní wọ́n gbé sílẹ̀ fún àǹfààní gbogbo wa láti lè fi ṣe é kò ní wọ́n jù fún yín a sì jọ jàǹfààní. àsìkò òjò tọ̀tẹ̀ yìí ẹ jẹ́ ṣàmúlò rẹ o àsìkò gbọ́n rèé tó yẹ ká jẹ̀fà. ẹ jẹ́ ká pé ìkan nínú àwọn tẹ́ pé wọ́n ti nílẹ̀ síbí láti fi dáko àgbàdo àti ẹ̀gẹ́ iná sì láǹfààní láti ṣe nípa pé ẹ lè rẹ́ǹtì ilẹ̀. ẹ jẹ́ kí n pe ọ̀kan nínú àwọn tí bàbá ẹ jọ ẹ wá sà. àwọn báyìí wọ́n ti wà lára àwọn tí wọ́n ti jàǹfààní sí orí ọ̀fẹ́ tí Eastern Estate ń gbé kalẹ̀ yìí pé kówó lè máa tún wọlé bẹ́ẹ̀ sí tòsí gan. ó ní àwọn ìlànà tí wọ́n tọ̀ tẹ́jọ tọ̀ tó sì máa mú owó wọlé fún yín bí tẹ́ ẹ bá wà. ẹ ṣé ẹ káàbọ̀ ẹ ṣeun máa fẹ́ kí ẹ jẹ́ àwọn tó nílẹ̀ síbí. bẹ́ẹ̀ni. bí how many acres lẹ́yìn ní gan. 5 acres ní àkànní ká sáfi dá yín wò náà ká mọ ṣùgbọ́n bó bá ṣe rí. báwo ló ṣe rí ìjó nira kẹ́ tó dórí ilẹ̀ yìí kẹ́ tó mọ ibi tí ilẹ̀ yín wà ń gbàdẹ sanwó. rárá o tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni a máa ń rò pé bóyá wọ́n máa gbà wá ní. ẹ lè súnmọ́ bí kí ṣùgbọ́n eléyìí láti fojú rí lónìí a rí pé kì í ṣe pé wọ́n ń gbà wá. mo ti kọ́kọ́ wá bí lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ṣe first plan. èmi máa ń fẹ́ rí àwọn nǹkan tí mo bá náwó lé lórí pé Yorùbá lè supervise ibi tó náwó sí.
owó ẹ̀ máa wọgbà tù ní. ṣùgbọ́n nígbà mo débí lákọ̀ọ́kọ́ yẹn oníbọ̀wá ẹni lórí òótọ́ ni bàtà tó wá pè wá lánàá ń sìn pé ìlú wọn ti ṣe second plan káwá wo gbogbo nìkan ni ó kù o àti fẹ́fẹ́ o àní kí a tó wá lọ fi rí èmi ń bí àwọn yòókù mi náà fẹ́ wá torí mi náà ní èèyàn méjì mi wà éka méjì ní tiwọn. méjì tí wọ́n kà wá lẹ́yìn rántí fẹ́ ṣe gbígbà pákí àti àgbàdo lèmi kí kán bá mi gbìn. bóyá mo dáhùn béèrè éka 5 ó ní tí ń bì kọ́sì bá yín gbin pákí àti àgbàdo. ṣe gbọ́ bẹ́yìn àǹfààní lélẹ́yìn náà fẹ́yìn náà eléyìí yàtọ̀ sí ti. wọ́n dẹ̀ ṣàlàyé fún wa wọ́n ní kò sí ìdààmú fúlàní níbà fúlàní nǹkan bẹ́yẹn ẹgbẹ́ náà ni. àwọn kan náà gan tiẹ̀ sanwó tó jẹ́ pé wọ́n ti wá ń wá bí ó tó bẹ̀ ẹ̀kẹta níbí tí ìbá màálù àti fúlàní pàdé ní lágbàgbé báyìí ní tó ń tèmi lọ́kàn balẹ̀ wípé torí àwọn ọ̀rẹ́ mi kan dákó bì kan wọ́n ti náwó sórí ilẹ̀ yẹn tó ọ̀sán kan òru kan ní fúlàní da ẹran ọbẹ̀ láti gbogbo oko wọn ìyẹn jẹ́ kí àyà wọn máa já lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n báyìí ó dàbọ̀ ni pé ẹ fẹ́ sòótọ́. pé ẹ ti ṣe ìwádìí àbí ẹ ti ṣe ìwádìí ẹ ti wá rí i pé owó tí ẹ bá da owó sí owó wọn ní nàìjíríà báyìí. ẹ ṣe púpọ̀ àmọ́rírì yìí ṣé tún múyàn wá sí i. pẹ̀lú ògo Ọlọ́run. sẹ́yìn náà sì tún rà sí i. a máa ṣe sí kí là ń ṣe àti rìtáyà kó mi iṣẹ́ ìjọba ọkùnrin ká máa àwọn nǹkan bá bá ọmọ tó lè máa ṣe kó tó di pé àgbò pátápátá ní lè ṣe nǹkan kan mọ́. ẹ ṣe ọlọ́run á ràn yín lọ́wọ́ iléeṣẹ́ wọn máa ròkè o. àmì ẹ ṣe wo tán ẹ̀yin yẹn wá bó ṣe jẹ́ nìyẹn tàṣẹ èyí náà ti wá lálẹ́ yìí ibi tó yà àwọn ilẹ̀ wá wà ilé tẹ̀sí fẹ́ rent náà ó wà ńlẹ̀ tẹ̀ máa rent tó máa jẹ́ kó rọrùn tẹ́sí máa mú wọlé tẹ́sí máa lówó sí ẹ ṣe púpọ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà Isnad lóní industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́ mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó ẹ wo ó ní lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró tẹ́yìn náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kíni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó God bless you Bembeyeke TV ẹ ṣé gan.